àfà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin Islam gbogbo èpèdìran gbogbo èébúdọlá gbogbo afẹ́pẹ́sáyọ̀ gbogbo alábòsí in general ń bò lẹ́wà mo béèrè ẹ dá mi lóhùn ànábì mélòó ànábì Muhammad mélòó ló wà ẹ ò dá mi lóhùn àní Allah mélòó òun ló wà Kùránì mélòó òun ló wà ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹ dá mi lóhùn àbí òye yín ni ṣé ànábì kan ṣoṣo yẹn tó go out pẹ̀lú ọmọ ọdún mẹ́fà tó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án sóun nìkan ni àbánàbí mi wà Allah tá à ń rí yẹn tí wọ́n mọ sìgìdì ẹ̀ tọ́lọ́wọ́ méjì lápá ọ̀tún sóun náà ni Allah abúmi ìwà ìbéèrè ọmọ fàjà Kùránì tó máa sọ a tá tún padà sọ b Kùránì tá a rí ka nínú ẹ̀ níbì kan wípé àkàn Jésù má gbélébù tó tún sọ níbì kan pé ajé orí bẹ́ẹ̀ ni àkàn má gbélébù ẹ̀dá sọ náà ló wà abúmi ìwà tó ta ni alábòsí ni program tó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìbéèrè mi àná ta ni alábòsí mo fẹ́ fi fídíò àáfà Sheikh Habib Lagbaji Labib Lagbaji ẹ já sáré wo fídíò iná kí n tó sọ̀rọ̀. tọ́lá kí n tó ti lu sẹ̀ríà ni ní ọ̀nà ọ̀dọ́ wa ń bẹ̀rẹ̀ ọ̀la àwọn ti pa ayé dànù. ẹ ti bú ànábì ẹ ti bú ànábì ẹ lè yá ànábì yìí ló sẹ̀yìn jẹ ni o àbí iṣẹ́ ọlọ́pàá kan lè wáyé ni ẹ bá ń bínú mọ́ta àbí ìdílé àti tó dùkọ́ pè é ni. lọ́lá ìlú ò bọ́yìn ìjẹta ni wọ́n sọ fún mi lọ́lá yìí ó dàgbé tó sọ fún mi ẹni tó sọ fún mi kára àwọn fáǹsì àfáà yìí ni olóhùn ti pa àlẹ́ àfáà yìí pẹ̀tùpẹ̀tù pé ọlọ́run máa yẹ kó tẹ̀lé kéfèé ní láyé kí lè rí ní bá ṣe fún mi ní bá gbé fún mi gbogbo àwọn tí àwọn kìnnìkan evangelist kìnnìkan tí ó fi sọ̀rọ̀ tó ní ẹ máa gbọ́ ó tún wá fi wọ́n rán sọ òjò kíkẹ́ mi ó fi wọ́n rán sọ àfáà yìí àfáà tó kún àyíká ń gbé àwọn kìnnì ìlẹ́nu wọn á kọ́ wọn láti ọlọ́run tuntun lọ́run. Yóò kò sí kẹ̀kẹ́ ẹ̀fọ́ trend kẹ́rì pé ẹ̀wà ń bẹ̀ gbogbo ń báyìí bùtá ìgbọ́n ń tú báyìí bùtá ń tú sẹ́kọ̀ọ́ tó tó yín ni ẹ̀ ń ṣiṣẹ́ náà ẹ̀rẹ̀ ń kí wọn náà ìgbà náà ẹ̀ ń ṣiṣẹ́ níbi ọ̀rọ̀ tó ní àwọn pé ẹ̀ṣẹ́ sì yìí ẹ̀rẹ̀ ń rí iṣẹ́ gbóǹbì lédè ibi tẹ́ ẹ mọ̀. mo rò pé ẹ ti rí ọmọ Yorùbá ẹ jẹ́ afura ṣé Labib Lagbaji tí ó lọ bá Délé Genesis tó pè ní ọmọ ìyá àwọn ènìyàn Ọlọ́run ni sóun lélẹ̀ ìsá ṣé Sheikh Labib Lagbaji tó jẹ́ Christmas ní Amẹ́ríkà àbí London sóun ní eléyìí sá ṣé Labib Lagbaji tó sọ fún wa wípé àlàáfíà ní ká máa wá káwọn èèyàn má tako ẹ̀sìn ara wọn mọ́ sóun leléyìí tó sọ fún Ustaz Jamiu wípé bíbélì tí wọ́n ń lò yẹn àwọn ń gbádùn ẹ̀ onìkan gbájúmọ́ kan máa lò ta lalábòsí gbogbo ẹ̀yin èèyàn ṣàánú wa ọmọ Yorùbá ẹ má ṣàsùnpara àwọn wọ̀nyí fẹ́ fi ẹ̀sìn Islam balẹ̀ Yorùbá jẹ́ pátápátá kò tán síbẹ̀ o ẹ̀tún sáré gbọ́ òmíì lẹ́nu Sheikh Labib Lagbaji ta ni alábòsí. so ẹ kàn kọ́ tẹ́fẹ́ kà máa fa. a jẹ́ kí n sọmọ ìyá jàre so ẹni sọ ẹ má bínú kí lẹ́sùn a kì í ṣọmọ ìyá. a kì í sọmọ ìyá o. ó tó dé tẹ̀lé a kì í ṣọmọ ìyá. ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ kì í ṣe ẹlẹ́sìn mi náà. no ẹni sọ ẹ má bínú ẹni sùúrù èmi tó bá tabadé stage tá a dé yìí èmi lè má bá yẹn ṣe ọkàn mọ́
ẹlẹ́mi àti yóò kì í ṣọmọ ìyá ẹ kì í ṣe Yorùbá ni ẹni sùúrù Quran tèmi wí fún mi nìyẹn innamal mu'minuna ikhwa. ẹni sùúrù náà ẹni sùúrù àfà so ṣé ẹ kì í ṣe Yorùbá ọ̀gá o mo mọ̀ pé gbogbo nǹkan tó ń fẹ́ káwọn èèyàn máa fi wọ́n lẹ̀ kọ́ máa fún wọn láyè kọ́ máa sọ wọn rẹ̀ jáde Yorùbá ni Yorùbá ni mi ẹni mi kì í ṣọmọ ìyá yín. La tasal an unsuri aw nasabi innamal islamu ummi wa abi. Islam ni Yorùbá ò dà wá pọ̀ ẹjọ́. No ẹni sùúrù ẹni mi kì í ṣọmọ ìyá yín àfà ṣe rí pé nǹkan tá à ń sọ ọ̀ngàn náà lélẹ̀ pé ìwé ti ronú fún wọn débi pé àwa ta jẹ́ Yorùbá ìta kì í ṣe Muslim. No àwọn èèyàn máa sọ̀rọ̀ pé kọ́ dúró ẹ jẹ́ ká àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ bá ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí á máa ṣe ó máa jẹ́ ìṣítí fún àwọn àgbàlagbà wa ogun tó ti wọlé Yorùbá tó tí ì mọ̀ á máa jẹ́ ìṣítí fún wọn ọmọ Yorùbá ń sọ lẹ́nu pé a kì í ṣe ọmọ ìyá òun lórí ọ̀rọ̀ ìwé tọ́wọ́n àwọn Lárúbáwá wá gbé fún wọn. ọmọ Yorùbá tó jẹ́ lẹ́sìn mi ni Quran mi fi yé mi pẹ́lẹ́ ọmọ ìyá mi nìyẹn innamal mu'min ẹ má yọ mí ẹ jẹ́ jọmọ sọ báyìí. kò sẹ́ ẹni tó fẹ́ kọ́ yọ yín àwọn ọ̀rọ̀ yìí a nílò ẹ̀ láti gbọ́ àwọn èèyàn wa á máa jẹ́ ìṣítí fún wọn nǹkan tá pé Islam gangan náà lọ fi ń ràn yín. omi ní tèmi lọmọ ìyá mi ẹ̀sìn ni ó sọ mí lọmọ ìyá mi tí ọmọ ìyá kí ló bá ti gbọ́ bí wa ẹ̀sìn níbo ni kárọ̀ tí mo. ẹ̀ka kọ́tà ń ká lọ mo ti gbọ́ àfa ó yà fa. pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn ẹ má bínú pẹ̀lú nǹkan àwọn èèyàn kan lè gbọ́ mi pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn pẹ̀lú nǹkan tá a dẹ̀ máa ń kà ní Quran. bó ṣe yan ọ̀rọ̀ lọ́wọ́ ṣe sọ yẹn. Allah sọ wípé bá Allah ṣe sọ nìyẹn. pé kán máa bá àwọn tí ò bá ṣe Muslim jà kó máa pa wọn kó máa jí wọn gbé bẹ́ẹ̀ tí space bá wà táyè bá wà fún àfa yìí ó lè pa wọ́n lè ṣe àìdá sí àwa tá a wà ń bì nítorí pé a ò kì í ṣe lẹ́sìn Muslim bẹ́ẹ̀ àwọn fíwájú ni ẹja yìí lọ tájú yẹn tú sí. so ó yá ẹ̀ka ọ̀tá ẹ̀ka lọ ẹ̀ka. wàhálà rèé o nílẹ̀ Oòduà Sheikh Labeeb Lagbaji wípé àwọn ọmọ Yorùbá ò kì í sọmọ ìyá òun mo mí kanlẹ̀ ẹ̀rù bà mí kábíyèsí rẹ̀ Ọlọ́run àṣẹkọlẹ̀ fi ń tanná fún wa látọjọ́ yìí àṣẹ tá a bá rí yín àṣẹ ó yẹ ká ṣọ́ra fún yín Ọlọ́run o títí dọ̀la lèmi ń sọ fún yín pé oníṣẹ̀ṣe ọmọ ìyá mi ni mùsùlùmí ọmọ ìyá mi ni kìrìsìtẹ́nì ọmọ ìyá mi ni asáwọ̀ ò kí ń sọmọ ìyá yín àṣebójú bá pọ̀ afírí ẹ lè rán wa sọ́run Sunday Igboho sà ó ṣọ́ra kó jíjí òdodo Labeeb Lagbaji ló wọ ìkànlẹ́jọ́ ń ya fọ́tò ló ń kan sára pé akin ọmọ ni Sunday Igboho sà ọmọ Yorùbá dáadáa ọmọ Oòduà dáadáa ni lónìí Sheikh Labeeb Lagbaji ẹ ṣe yìí tán ẹ sọ yìí tán ẹ gbà mí gbogbo ẹ̀yin ènìyàn sí ẹ̀sìn ní abógun àbí wàhálà ẹ̀sìn tí ò nífẹ̀ẹ́ ọmọ nìkejì yẹn ni pé tá a bá jọ pàdé nílé òkèrè táwùsá bá ń ṣe sanude sua rankadede táwọn Ìgbò bá ń ṣe ìgbèkúẹ̀nù tí wọ́n ń kíra wọn àṣẹ tí ń bá kí n pé káàárọ̀ òjíire bí o ẹ wò mí pé nítorí pé mi sọ pé assalamu alaikum mi sọ ma ya yín nǹkan dé ogun wọlé Yorùbá ẹ gbà wá àpáńpẹ́ lẹ́sìn yìí o pàkúté ní pẹ̀lú èmi ti sọ fún yín wípé mo sì tún ráàyè tí yín padà báyìí àtẹ̀yìn ṣépèṣépè àtẹ̀yìn bèbú mo ní mò ń retí yín ẹ dá mi lóhùn Kùránì mélòó ló wà Ànábì Muhammad mélòó ló wà Allah mélòó ló wà ká tó di pa àtúnṣe dísàlẹ̀ kòkò má sì máa bèrè lọ́wọ́ yín ẹni Yahudi àti Nọ̀zára pé ẹlẹ́bọ ni wá both Christian and oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wá kí lorúkọ ẹ̀yin wá já sí báyìí ìfẹ́ mà lọ́lọ́run béèyàn bá ti nífẹ̀ẹ́ ọmọ làkejì kì í ṣe èèyàn Ọlọ́run rárá
That's what Bible said. Ẹnikẹ́ni ò rí Ọlọ́run lójú kororí yàtọ̀ sí Ọlọ́run Allah alápá méjì o tó gbé òṣùpá àti ìràwọ̀ rù tó nírù nídìí mo sì ń bọ̀ ń bẹ̀ yẹn. Mo sọ mo là ké fún yín ṣe wàásù lórí ìfẹ́ kẹ́ jẹ́ ká ṣọ̀kan ẹ bá ti ra máa da aṣọ kẹ́ máa dewé bo nǹkan yín lórí kẹ́ máa jẹ́ lábẹ́lẹ̀. Àwọn bàbá tó ti gba Islam ṣáájú yín wọ́n ṣe gànràngànrà wọ́n ṣe gìràgìrà wọ́n kó gbogbo wa pọ̀ àjọ ń wọlé wọ̀de àtòníṣẹ̀ṣẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àjọ ń ṣe papọ̀ ni kò sí wàhálà kò sí dààmú àrídìí ara wa kálukú ló mọ tó gbà kálukú ló mọ àṣírí ayé ara rẹ̀ nínú ẹ̀sìn ara rẹ̀ ẹ sì dí ẹ̀fọ́ gbogbo ẹ̀ lójú. Mídíà kárí mídíà mọ̀ kárí gan o òun ló jẹ́ ká mọ gbogbo àṣírí gbogbo èèyàn làbá máa pè ní ìrànṣẹ́ Ọlọ́run kò burú ẹ̀yin tó kù ń di ìsìn Islam ẹ jẹ́ sílà ká ìsílẹ̀ ọ̀rọ̀ èbú ọ̀rọ̀ ọjà àmọ̀kọ́ lélẹ̀ yìí ìwọ náà wòye yára ẹ lọ́pọlọ lọ wo gbogbo tó ń jáde báyìí lórí mídíà kì í sọ̀rọ̀ kìrìsìtẹ́nì nìkan mọ́ báyìí torí wọ́n ti bẹ̀yìn títí ẹlẹ́ẹ̀ni gbọ́ pẹ́ mọ́ attack kìrìsìtẹ́nì ẹ ti attack wa dójú ẹ̀ kó tó di pa jáde ẹ ti tán wa ní sùúrù ẹ ti wá wa níjà ẹ ti tọ́ wa àwọn oníṣẹ̀ṣe náà wà gbẹ̀yìn báyìí o ṣe ti ráyè yín níta ẹ lọ wo orí TikTok ẹ lọ wo Facebook ẹ lọ wo YouTube ẹ lọ wo Instagram yẹ̀yẹ́ yín rè ẹ̀sìn yín rè ojú gbà mí tì fún yín ojú gbà mí tì fún yín mo rò ẹ mo bẹ́ẹ̀ ojú tó ń wò mí gba Jésù sáyé ẹ gba Jésù sáyé ẹ gba Jésù sáyé ẹ má jẹ́ kẹ́nìkan fi èdè lásán èdè Lárúbáwá tì ẹ́ wọ̀ náà gbogbo àṣírí tó wà lábẹ́ èdè ó ti tú báyìí o díẹ̀díẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ mo sì tún padà bọ̀ ikú ò lẹ́nìkankan pa o àrùn ò ní wàá ṣe á lè á bá á pa Kùránì ní á lé wọn ká gé wọn lórí ká dún wọn lọ́rùn nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Haúsá àbí ní Saudi Arabia lọ ṣé kí n mọ́ tàn ọ́ ohun tó pọ́nlé nílùú ibì kan àbùkù ní nílùú bòmíì má gbàgbé oníṣẹ̀ṣe náà léèyàn lẹ́yìn Kírísítẹ̀ náà léèyàn lẹ́yìn pé bá pààyàn méjì mẹ́ta àwọn náà ò ní wòran wọn à ní dáwọ́ dúró tó bá pẹ́ sí ti ẹ̀sìn pààyàn ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ẹ̀sìn bayéjẹ́ ẹ̀sìn dàlúrú tẹ ẹ wá ń pọ́nrọ́ léwé pẹ́ sí àlàáfíà abájọ tẹ́ ẹ pé Kùránì ní alápọ̀nlé instead kẹ́ pè ní alábùkù gangan ká mọ̀ pé àbùkù ní gbogbo nǹkan tó wà nù rẹ̀ ẹ wá ń fi irọ́ pọ́nlé kábíyèsí Yorùbá ga o bí irọ́ bá lọ lógún ọdún òdodo ọba lọ́jọ́ kan ọmọ lágbára o gbogbo rọ àti ọdún ìwá ó wá já báyìí ẹ wá kágídí borí ẹ jẹ́ ronú pé wà á gba Jésù yóò dára fún wa yìí tá tó fi pàdé ẹ lọ wà lálàáfíà ogun ayé ò ní borí wa.